ẹni tí ọkọ Lizzy Anjorin fẹ́ tẹ́lẹ̀ kó tó fẹ́ Lizzy Anjorin ti jáde síta láti wá fún Lizzy Anjorin lésì ọ̀rọ̀ tí Lizzy Anjorin ti sọ látọjọ́ yìí wá. Ẹ gbọ́ ohun tó sọ. Ilé obìnrin Ọlọ́run á bá mi àlákà ẹ̀ bó ṣe ń dìde ogun sí gbogbo àwọn olólùfẹ́ mi àtàwọn aláàánú mi àwọn tó ń ṣe mí lóore Ọlọ́run á gbógun tiẹ̀. Àdàbí gbogbo nǹkan tó gbójúlé ó máa dojú ìjà kọ ẹ́. Àdàbí tó yẹ gbogbo bísínẹ́sì mi kọ́ ni mo fẹ́ẹ̀sì àwọn ọmọ mi kọ́ ni mo fẹ́ẹ̀sì láìfù mi báyìí mi ṣe máa dánú kọ́ ni mo fẹ́ẹ̀sì tí mi ò rí tí ẹ rò. Kí ló dé ìwọ ló gbọ́kọ̀ wọ́n láàárín ni ìwọ ló nísìmí ò dẹ̀ ní nísìmí. Àdàbí ló máa bí ẹ́. Move on with your life. Mi ò rí sí yín rò mi ò wá sọ́dọ̀ yín mo tọ́ yín kí ló dé. Gbogbo anybody tó bá ti rí pẹ̀lú mi àwọn tó ń ṣe mí lórí àbá anybody tó bá ti rí pẹ̀lú mi ó máa bẹ̀rẹ̀ sí ní gbógun tí mo máa jẹ́ pẹ̀ fúnra ẹ̀ tọmọtọmọ ni. Gbogbo ẹ̀kọ́ tó ṣe àwọn afúnrí ara ẹ̀ gbé gbogbo wọn tó gbójú lọ́wọ́ dojú ìjà kọ àfi tí ó máa sọ́lọ́run nìkan ló kù. Lizzy Anjorin tí ohun tó máa gbẹ̀yìn ọmọ Ìyábọ̀ Òjó àti ohun tó máa gbẹ̀yìn ọmọ tòun ẹ gbọ́ ohun tó sọ. Ọmọ Ìyábọ̀ Òjó ló máa jogún bá èpè ègún tí kò sẹ́ni tó lè wẹ́ kúrò. Àwọn ọmọ Ìyábọ̀ Òjó ló máa ráre kú nínú ayé. I just have to play your video. Mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ń ṣe show yẹn Ọlọ́run ti kọ̀dí àìmọ̀ṣe sí yín. Èmi mọ̀ ẹ̀yin ò mọ̀. Ó ti yé. Ìyábọ̀ Òjó tó ń ba yí ọmọ ọlọ́mọ jẹ́ ló máa jogún ikú òjijì lórí ara ẹ̀ àtàwọn ọmọ ẹ̀. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá nípa Lizzy Anjorin. Àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá nítorí destruction àti donations àti monetizations àti ransom Ìyábọ̀ Òjó aláre jáde láyé tọmọtọmọ ẹ̀. Àdàbíjà òye pé am I communicating? So ẹ má nù wá fi mọ̀ jẹ. Wọ́n bá ègún Kùránì lẹ̀ wọ́n bá ègún Bíbélì. Àwọn ọmọ Ìyábọ̀ Òjó á bá ègún Kùránì wọ́n á bá ègún Bíbélì wọ́n á bá ègún ilẹ̀ ọ̀gẹ́rẹ́ wọ́n á bá afẹ́fẹ́. Àwọn ọmọ Ìyábọ̀ Òjó wọ́n á bá ègún omi nílé ayé yìí tọmọtọmọ ọmọ ẹ̀. Wọ́n á wá bá ègún sàárè wọ́n á wá bá ègún ikú rèwerèwe irú ìtòpa Mohbad làwọn ọmọ Ìyábọ̀ Òjó máa bá àtàwọn ọmọ ẹ̀. Ègún ikú rèwerèwe irú ìtòpa Mohbad táwọn Ìyábọ̀ Òjó wá lọ change narrative nínú WhatsApp group irú ègún ikú rèwerèwe bẹ́ẹ̀ ó lọ máa ṣẹlẹ̀ nínú ìgbésí ayé àwọn ọmọ tó tara Ìyábọ̀ Òjó jáde àtàwọn ọmọ ẹ̀. Ó mọ̀ pé ogun ní ṣinimú èpè ò kì í ṣìyànjà. Kò wá ṣe Ìyábọ̀ Òjó nìkan nírú ègún ikú tó pa Mohbad kò ń ṣe Ìyábọ̀ Òjó nìkan àtọmọ ẹ̀ o gbogbo ìṣẹ̀dá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó bá ń gbèjà Ìyábọ̀ Òjó irú ègún burúkú tó mú ẹ̀mí Mohbad lọ ní rèwerèwe ẹ̀ á lọ mú wọn tọmọtọmọ wọn ní rèwerèwe wọn. Àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá ló kù pàápàá jùlọ ìṣẹ̀dá bàbá Mohbad. Ọlá wípé ọkùnrin ni bàbá Mohbad. Wọ́n ní nígbà tọkùnrin ń bọ̀ wálé ayé wọ́n ní kí ló ń lọ ṣe. Ó lóun ń lo ayé òun ò ní lóṣù. Wọ́n ní kí ni kò ní kò ṣe ó lóun ò ní lóṣù bímọ o. Ọlá bẹ́ẹ̀ ikú rèwerèwe irú ìtòpa Mohbad tí Ìyábọ̀ Òjó tó wá fi bẹ̀rẹ̀ donation irú ikú òjijì bẹ́ẹ̀ kó lọ bá Ìyábọ̀ Òjó àtàwọn ọmọ ẹ̀ àti gbogbo ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó ń gbèjà àti ìṣẹ̀dá tó ń gbèjà Ìyábọ̀ Òjó. Àdàbí tó bá jẹ́ wípé òtítọ́ Ìyábọ̀ Òjó gbé wá lórí èmi Lizzy Anjorin. Àdàbí tó bá jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá lórí Naira Marley. Àdàbí tó jẹ́ pé òtítọ́ ni Ìyábọ̀ Òjó gbé wá lórí bàbá Mohbad àti lórí ikú Mohbad. Sori pé àdàbí lèmi ń pè mí ò kí ń pè èmi ò ń ṣépè. Èmi ò ń ṣépè. Ayín pààyàn tí ò bá yín fòkú gba donation Lizzy Anjorin tí ò bá yín rán yàn lọ ẹ̀wọ̀n lẹ wá ń sọ pé kí làwọn ọmọ ẹ̀ fẹ́ dé bá. Àwọn ọmọ tèmi dé bá iṣẹ́ wọ́n dé bá góòlù wọ́n dé bá aṣọ wọ́n dé bá ẹ́stéètì
ní investment àwọn ọmọ Ìyábọ̀ Òjó wọ́n dé bá ikú òjijì ikú rèwerèwe àti gbogbo ìṣẹ̀dá tó bá ń gbèjà Ìyábọ̀ Òjó àti tí Ìyábọ̀ Òjó ń gbèjà àdàbí tó bá jẹ́ pé òtítọ́ Ìyábọ̀ Òjó gbé wá against èmi Lizzy àmọ́ tó bá jẹ́ pé irọ́ ni Ìyábọ̀ Òjó pamọ́ mi lórí cyberspace yìí ikú rèwerèwe ni àwọn ọmọ Ìyábọ̀ Òjó máa jogún bá pẹ̀lú àwọn ọmọ ẹ̀. Daddy Freeze ẹ bọ́ síbi tí yín a fẹ́ lọ sínú iṣẹ́. ilé gẹ́gẹ́ tí mo sọ ni nítorí pé kí ni ìyá wọn ṣìṣe ni. ó ṣìṣe torí kò fún yín lówó torí kò gbára lẹ̀ kẹ́ ẹ bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe bá ti Jẹ̀ṣà jẹ́ kẹ́ ẹ rí bí bá tiẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ṣe bá ti Naira Marley jẹ́ àbí kẹ́ ẹ fi kú rèwerèwe tó máa pa gbogbo àwọn ọmọ yín àti Ìyábọ̀ Òjó àtàwọn tó ń tẹ̀lé àtàwọn tó ń gbèjà àtàwọn tó ń gbèjẹ bẹ́ẹ̀ ṣe fi kú rèwerèwe yanjú Mohbad torí Lizzy Anjorin ò gbéra ẹ̀ lẹ̀ ní olórí burúkú olùsí. ó ṣìṣe ó kọ́ Paradise ó ṣìṣe ó kọ́ Ọlájí Race Cottage ó ṣìṣe ó dá ní shopping mall àmọ́ lórí burúkú tí yín tẹ̀ ń gbèjà Ìyábọ̀ Òjó tí Ìyábọ̀ Òjó gbèjà tẹ́ ẹ máa mọ sàárì ọmọ yín Ìyábọ̀ Òjó òṣìṣe láti sáré lọ sí WhatsApp group fi lọ máa gba donation lórí òkú ọmọ ọlọ́mọ. Ìyábọ̀ Òjó òṣìṣe Ìyábọ̀ Òjó ò lọ wáṣẹ́ ṣe Ìyábọ̀ Òjó òṣìṣe ni ò lọ àwọn ọmọ ẹ̀ lọ́rùn pa kó máa fi wọ́n gba donation. Ìyábọ̀ Òjó òṣìṣe ló ní Naira Marley bọ́mọ òun sùn forceful entrance allegedly. Ìyábọ̀ Òjó òṣìṣe ló dúró síwájú police station ló ń fọwọ́ lálẹ̀ póun máa ta lé mi rẹ́ǹtì ránjẹ́ ìṣàlẹ́wọ̀n. àbí àmọ́ Lizzy Anjorin tó ń ṣiṣẹ́ tí ò ta sí yín nítorí kò gbára lẹ̀ kẹ́ ẹ rí bí fi kú tó yá pa àwọn orú ikú tó máa pa àwọn ọmọ yín ẹ̀yin blackmailers. àbí olórí burúkú yín 7 days tẹ́ fún Lizzy ta ló kú nínú èmi àti Ìyábọ̀ Òjó tẹ́ ń tẹ̀lé. ẹ̀yin olórí burúkú olòṣì ẹ̀yin ọmọ òfò ẹ̀yin ìyá òfò ẹ̀yin ọ̀lẹ ẹ lọ wá ṣẹ̀ṣẹ̀ kórí burúkú kò lórí cyberspace wa. ohun tí àwọn ọmọ Lizzy ẹ máa gbọ́ máa jogún bá ẹ wò náà ẹ̀yin àwọn ọmọ Lizzy máa jogún bá estate sórí gbogbo ohun tí mo wà yìí ń táwọn ọmọ Lizzy máa jogún bá nìyẹn. Ìyábọ̀ Òjó làwọn ọmọ ẹ̀ máa jogún bá ikú rèwerèwe irú ìtò pa Mohbad. Ó mọ̀ pé gbogbo nǹkan tá a ṣe láyé ìgbé ó mọ̀ pé àjọ ni Ìyábọ̀ Òjó ti dájọ́ síbi ikú rèwerèwe so àwọn ọmọ ẹ̀ máa jogún bá ikú rèwerèwe àtàwọn ọmọ ẹ̀ wọ́n jogún bá ikú rèwerèwe. Àwọn ọmọ Lizzy Anjorin wọ́n máa jogún bá estate torí Lizzy ń talẹ̀ ni kò dẹ̀ lùyàn jìbìtì rí. Lizzy ń bá àwọn èèyàn kọ́lé Lizzy ń ta góòdì ó ń taṣọ over 40 years of Lizzy Anjorin in business. Lizzy ò lu jìbìtì rí kò dé police station rí lórí fraud. So nǹkan rere táwọn ọmọ Lizzy náà máa jogún bá nìyẹn. Ìyá tèmi sìn tí mo jogún bá lọ́wọ́ ìyá mi ni pé ó mọ̀ ṣe ìyá mi ń kiri àmàlà ìyá mi ń kiri ẹ̀bà ìyá mi a lọ ṣe free training fún kùnú a ṣe free training fún tapioca a ṣe free training fún pito mo dẹ̀ ṣe free training láti ní ìmọ̀ kún ìmọ̀dọ́lá. So ohun tí ìyá tèmi náà jogún bá ni mò ń ṣe. Ìyá Ìyábọ̀ wèrè 30 years lọ́gbà psychiatric níyá Ìyábọ̀ wàá rí pé ìwà wèrè ló kún ọwọ́ Ìyábọ̀ Òjó náà kọ́mọ ọlọ́mọ kú kéèyàn lọ open WhatsApp group ṣé o rí pé ìwà olórí burúkú gbáà ni ìwà wèrè ìwà abatẹnijẹ́ gidi ni ẹ̀dẹ̀ ń push narrative ẹ̀dẹ̀ mú bàbá Mohbad ẹ̀dẹ̀ throw ẹ̀ under the truck. Mo dẹ̀ sọ fún yín tó gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ ẹ máa fi rú nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá Mohbad tẹ́ ẹ máa fi gbà á lórí àwọn ọmọ yín ṣé mi ò wọ́n ọ̀nù yín. Pages lover àti Ìyábọ̀ Òjó wọ́n mọ̀ọ́mọ̀ lo bàbá Mohbad fi ṣe material donation ni ṣé mi ò wọ́n ọ̀nù yín ẹlẹ́ẹ̀gbọ́ ẹlẹ́fẹ́sìn kú ọmọ ẹ lọ fèsì ẹ̀ ẹlẹ́ẹ̀yà olórí burúkú lẹ́dà ni ẹ lọ fèsì ẹ̀ abẹ́rò pé bàbá Mohbad ó kàn máa jẹ̀yà yẹn kú kò lè jẹ́ kú kò lè jẹ́ kú bàbá Mohbad ò lè jẹ́ kú bẹ́ẹ̀ ni ṣé bẹ́ẹ̀ mi mo kọ́kọ́ pé ẹ̀yin abiyamọ kan tó ti gégùn fún yín lórí yín àti lórí ọmọ yín tí mò ń pè yín pé ẹ̀ bàbá Mohbad wọ́n pè pọ́mọ ẹ̀ kú ni ẹni rá ó lè ní ó wọṣọ ọmọ ẹ̀ ẹni ẹ̀ ń fọmọ ẹ̀ tọrọ bára
ẹni ẹ kí ló dé tí ó ṣe lè sìnkú ọmọ ẹ̀ ńgbà tí Very Dark Man àti Lizzy Anjorin tán wá mú wa lọ síbi òtítọ́ ìgbà ẹlẹ́fẹ́ wá lọ sìnkú Mohbad àbí mi sọ fún yín ẹ̀yin abiyamọ tẹ́ ẹ mọ social media lò tẹ́ ti gbègún ẹ mọ̀ wípé Very Dark Man àṣírí tó tú sí lọ́wọ́ ẹ mọ̀ mí ní àṣírí tó tú sí Very Dark Man lọ́wọ́ ni ẹ bá mi change aṣọ ẹ̀yin ọmọ Ọlọ́run irú Lizzy Anjorin ṣó ṣẹ̀yìn ó ṣẹ̀yìn Lizzy ó ṣẹ̀yìn àbí kò ṣẹ̀yìn particularly àbí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó tí yẹ ẹ̀yà wèrè kú lẹ́lọ tẹ̀lé kò sí problem ṣé bí wọn náà bímọ wá jẹun ọmọ ká máa wò ṣé mi sọ fún yín gbà pé Gistlover àti Ìyábọ̀ Òjó pé wọ́n fi bàbá Mohbad búra wọ́n fi rúbọ ni mo sọ bẹ́ẹ̀ àbí mi sọ bẹ́ẹ̀ no guys be sincere did I said so or not I said they sacrificed baba Mohbad that Gistlover and Ìyábọ̀ Òjó intentionally scatter the family for donations I said it or not if wọn náà bá wọn ṣe ṣe olóńgbò baba Mohbad lọ fèsì ẹ bàbá mi dáadáa kí lorúkọ ẹ kí lorúkọ ẹ jẹ́ ká tún gbọ́ ilé ẹ jẹ́ ti ẹ̀ gbélé Bridget oúnjẹ àfikán jẹ́ ń gbádùn ẹ̀ díẹ̀ ká tó máa lọ jẹ́ ń gbádùn ẹ̀ díẹ̀. You are the, I've never seen this. In fact, you are the highest that I've seen. Bridget ọkàn balẹ̀ ó máa kàn ẹ́ mo kàn fẹ́ play video ẹ̀ torí tí n bá máa jáde tán fún ẹ ọgbọ́n ilẹ̀ máa ń sunkún